àkókò yìí ẹ̀yin olólùfẹ́ wa ti ẹ̀rọ amóhùnmáwòrán Escala Culture. Ǹjẹ́ báyìí orí ètò ọmọ Yorùbá Tójúmọ́ títún ní láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Ǹjẹ́ abala àwọn òkú náà ní àwòtò gẹ́gẹ́ bí ti ẹ̀dì ṣe mọ̀. Àkàndé Sàtà náà lórúkọ tèmi jẹ́. Ǹjẹ́ abala orúkọ táwọn lọ lójúmọ́ títún ní òun náà ní òǹkà Yorùbá gẹ́gẹ́ bí tí a ṣe ń bá a bọ̀ ní tó bí ọjọ́ mẹ́ta. Òǹkà Yorùbá tí a mọ̀ sí ẹ̀fà gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń pé ẹni bí ẹni náà ni ọmọdé ń ka owó, ẹjì bí ẹjì náà ni àgbàlagbà ń ta ẹ̀ta bí ẹ̀ta náà ni ẹja tara wa ní ọ̀rẹ́ ẹ̀rín bí ẹ̀rín ẹni bá rí náà là ń rí àrùn bí àrùn elédò àmọ́ṣe wa ní àrùn ẹ̀fà bí ẹ̀fà bí ẹ̀fà gẹ́gẹ́ bí òǹkà kẹ́kẹ́ ẹ̀fà. Ǹjẹ́ òǹkà ẹ̀fà jẹ́ òǹkà kan tí ó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá láyé àná rí ní àwọn àbíkan láwọn àgbègbè kan nísìnyí. A máa ń lo òǹkà mẹ́fà ránṣẹ́ sí èèyàn, a máa fi ṣe ránṣẹ́ sí èèyàn. A máa ń lo nǹkan mẹ́fà, a máa fi ń pààrọ̀ kan ránṣẹ́ sí èèyàn. Láti fi ìfihàn pé onítọ̀hún a nífẹ̀ẹ́ rẹ̀, ó wà kí a fara fi kóra ká sọ̀rọ̀ wa dọ̀kan. Ìtumọ̀ sí pé ọkọ ìyàwó ó lè fi nǹkan mẹ́fà ránṣẹ́ sí ìyàwó rẹ̀ láti gbà pé omi kì í fẹ́ ọ, tàbí arábìnrin kan tí a bá pàdé lọ́nà tàbí lọ́nà oko èèyàn lè fi nǹkan mẹ́fà ránṣẹ́ sí láti gbà pé mo nífẹ̀ẹ́ rẹ̀, omi kì í fẹ́ gẹ́gẹ́ bí ọmọ obìnrin. Ìtumọ̀ sí pé òǹkà mẹ́fà à ń lò láti ṣèké láti fi hàn ẹni tí a ń fi ránṣẹ́ sí wípé a nífẹ̀ẹ́ rẹ̀ àbẹ̀fẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó. Kélédò àwọn ìwádìí jẹ́bí náà ni a ó fi alàgbà òwe tàbí ẹ̀fọ́rídì alàgbà àròkọ Tójúmọ́ títorí ibi náà ni a ó dúró a ó sì mọ̀ sọ pé lédò àwọn ọ̀gá pẹ̀lú olúkúlùkù wa àgbélẹ̀ kan sí pé ẹ ṣeun. Escala Culture TV, la culture africaine par excellence.